again. My friends tell me that you're cheating on me. I don't want to believe it, but I've seen the letters in your bag. They say that you're messing around. I gotta see it with my eyes. They say you've been telling me lies. Notice you haven't been this way. Hurts me the way you've been acting lately. So I'm asking you this question. Am I really on your mind? 'Cause your love is hard to find. Mama mio, iya wole. Mama mio, iya wo asiko. Iri bere bere to me ni kuma. Tell me lorun o. Yeah. Iri bere bere to me ni kuma. Tell me lorun o. Hold me down. And when I ask you where you at, you keep on calling crazy places. Telling you what's on my mind. You keep on making funny faces. Don't seem to realize how much your actions hurt. You guys here take it easy mo nbo jare ko yẹ kó lè tó yẹn. Should be out minutes. Ṣé mo ṣẹ̀ṣẹ̀ ń jáwọ́ ní kí ló tó dà sí mi lọ́wọ́ báyìí? Bá máa mú ẹ̀ràn ni. Oh wow, alright. Oh wow, okay. Oh wow, alright. You guys mi ò tí ì pẹ́ tó yẹn náà. Mo ti ń bọ̀, yáyà, mo ti ń bọ̀. Láńre. Ṣé ọmọkùnrin ti yá lọ nìyẹn? Báwo ló ṣe wá já? Ẹ̀wà ló ń pè. Hello ọ̀rẹ́ báwo ni? Yà mú wa mò ń jáde náà ni. Ilé wa sọ pé ó ṣẹlẹ̀. Ṣé wọn náà ti sanwó náà fún? Ìwọ gan pàápàá wọ́n fi gbèsè ṣe é ni. Ẹ lọ sanwó ẹ̀ fún un. Owó ni. Ìwọ wá ń bí ó ṣàárọ̀ kùtùkùtù ní olówó tí mo fẹ́ yà láàárọ̀ yìí. Jẹ́ ká pàdé ní shop. No problem, a máa pàdé. Má pè mí, má call ẹ. I'll call you. Bye, yeah, bye. Ìyàwó àsìkò. Ìrìn bèrèbèrè tó mi nìyí kò máa tẹ́ mi lọ́rùn o. Ìrìn bèrèbèrè tó mi nìyí kò máa tẹ́ mi lọ́rùn o. Má pa mí o. Kó bèèrè wá kó má tẹ̀ lè rí ọkọ ẹ̀pà òun àtọkọ ẹjọ́ wà nínú yàrá. Irọ́ ni. Àjókòó síbẹ̀ yìí a máa tẹ fóònù. Èmi náà wà níbí. Kò dẹ̀ rí báyìí tẹ́lẹ̀ bẹ́ẹ̀ yẹn tá a bá wọlé á bẹ́lé mi lórí èmi náà á dì mú gbogbo yẹn ti lọ ìfẹ́ ẹ̀ ti tutù mi rántí ọjọ́ tó tiẹ̀ bá mi ṣeré last kò dìbò àtọ́bìnrin àtọkùnrin tọkọ àtìyàwó bá jọ ń bára wọn sùn nìkan there are some things I'm expecting her to do ìgbà kan á mú pílò á sọ bá mi èmi náà sọ pílò bá léra wa kiri inú ilé à play ludo à play chess irọ́ ni kò sí yẹn mọ́ ọmọ mi o iṣẹ́ mi ò ló ń bá mi fà kiri wá okay èmi náà máa tẹ fóònù mi bá ń tẹ tiẹ̀ èmi náà tẹ fóònù tèmi sí nǹkan tó jọ. Ọlọ́run máa ṣàánú wa o ṣé inú ìgbéyàwó náà la wà báyìí àbí ajẹ́nébọ̀ bó ṣe máa kan rí mọ́lẹ̀ bí àgbò tó máa tẹ fóònù nìyẹn kò tiẹ̀ ní búrí sókè kò ní ṣe kankan àsìkò pé mo ti exist nínú ilé yìí àwa ń gbénu ilé bí àlejò ọ̀gá ò tí ẹ dá màá rí fóònù tẹ màá rí borùn gbé lórí social media but then I missed him I missed my husband
tó bá jẹ́ yóò bímọ ní fact ilé ayé ìgùn bá ti fẹ́ parẹ́ pọ̀lọpọ̀ àwọn ọmọ ta tó máa ń rí tó máa ń keep company èèyàn lẹ́ẹ̀kọ̀ọ̀kan ó ga o ó lọ wá nǹkan ṣe ìjàre. Love you, not trust me to keep marriage. Trust you. Àti gbọ́ráyé ló ti bẹ́tà. Gbọ́ráyé o. Make I respect you, make you respect me. Oh. Respect me. Not love me to keep marriage. Love. Lẹ́tọ̀ yìí yé o ara lé o èrò ọ̀nà ẹ̀wá wo ètò tá ń sọ ètò yìí ó kọ́ ni lọ́gbọ́n ó kọ́ ni lóye ẹ jẹ́ ká jọ gbọ́ ẹ jẹ́ ká jọ wò ó ìwọ ìyàwó gbọ́rọ̀ sọ́kọ lẹ́nu kò gbẹ́rẹ́gbẹ́lẹ̀ ètò yìí o ara lè o ìyàwó mo bá lọ́rọ̀ ìyàwó tọ́jú ọkọ gbọ́rọ̀ sọ́kọ lẹ́nu o má gbọ́ tẹ́lẹ́gàn o ìwọ ìyàwó má mọ̀jú sọ́kọ má sọ pé o bá kọ́ ní tiẹ̀ ṣe jẹ́ wáyá wa òrékèlè wa ìyàwó má má ṣe bẹ́ẹ̀ o ìwọ ọkọ ṣe dáadáa báwọn bàbá wa ṣe nígbà yẹn ò gọ́gọ́ ni wọ́n tọ́jú aya lásìkò wọ́n fàyà lóúnjẹ lásìkò wọ́n fàyà ní tibí lásìkò wọ́n ṣe déédé ní gbogbo ọ̀nà ẹ tọ́jú àwọn ọmọ mi mọ̀ mi wá o àwọn níyà wa ṣe báwọn níyà wa ṣó ti gbọ́ lẹ́tọ̀ yìí ilé ìgbọ̀n tí ẹ máa ń bí ọmọ lọ́tọ̀ tó ló máa tẹ́ tí ò ní ṣiṣẹ́ lásìkò. ó wọlé ń sìn òjòkó ṣé bí wọ́n ló ti ń nù mí lọ́rọ̀ bọ̀ láti inú mọ́tò tó ń bú mi pé ibi tá a ti ń bọ̀ o ayé wọn dùn ju tiwa lọ o ibi tá a ti ń bọ̀ o oyin ni sọ́ni mú wọn o their family their family is happier o tún sọ pé family wọn pé wọ́n ti dàgbà ju family wọn síbẹ̀síbẹ̀ gbogbo nǹkan tó sọ pátá ni mo fara mọ́ but èmi kọ́ ló fẹ́ bú. ta ni mo fẹ́ bú jàre look at those couples men so perfect and tabade ma wo àwọn people here dey stay 25 years in marriage and they are still like wọ́n ṣe ń gbéra wọn gẹ́gẹ́ bí kòkó bá mo mọ̀ kó sí home tí ò ní challenges yẹ but kí ló dé ìwọ nìyí bó ṣe máa gbàtọ̀ ní bẹ́ẹ̀ bí ṣe máa gbọ̀tọ̀ ní àti sọ̀rọ̀ nínú ilé báyìí wàhálà ni gbàtọ́ àbá wọn wo television gbà ní wọ́n mọ̀ kó wọ́n máa wà ní living room tó máa wà ní bedroom tó máa ṣe nǹkan tó wọ̀n gbàtọ́ àbá wọnú bedroom gbà ní wọ́n máa padà wá sí living room kí ló dé. where is that Doni tó jẹ́ pé tèmi náà bá jókòó sórí chair á jókòó sí mi lẹ́sẹ̀ á bá mi ṣeré where is that Doni tó jẹ́ pé tèmi bá wà lórí dining table ìjọ́ wo ló fi spoon bó jẹ sí mi lẹ́nu last. I can still recollect gone are those days these days. Ṣé bá ṣe ń rẹ́rìn àbí orí ojú wa. ìwọ náà wo nǹkan ó ṣe máa fi eléyìí ó ṣe máa fi wé wa. kí ló fi yàtọ̀ mẹ́. kí lè fi jọ àwa. nígbà yìí inú wa ń dùn ó múnú wa dùn gẹ́gẹ́ bí obìnrin nínú ilé. kí ni wọ́n ṣe jàre láti múnú tèmi dùn. I'm putting it to you. Why are you putting it? What about you? ilé tó bá ń dùn obìnrin ni. obìnrin nìkan ni wàhálà ilé ìwọ náà wọ example to give táwa bá wà ń bí lẹ́wọ̀n bá wà ń bí what stops you from joining me níbi tẹ́mi wà. olùsọ́kọ́nù mi ò dùn wọ́n náà rẹ́rìn bí ebi wọ̀rẹ́ ìbẹ́kẹ̀ rẹ̀ wọ́n ló rẹ́rìn yìí náà. kí ni wọ́n ṣe ń sìn láti mú mi dùn. ilé tó bá ń dùn obìnrin ló máa mú dùn kò sífẹ̀ẹ́ mọ́ gbogbo ẹ̀ kàn tutù. lẹ́tọ̀ yìí tí ìyàwó bá lè tẹ̀ fún ọkọ tó ṣe sùúrù fún pé ọkọ mi nǹkan tó bá ti ń ṣe jẹ́ kí n máa bá kí n máa endure kí n máa ní àmúmọ́ra tí ìyàwó bá ti lè ní àmúmọ́ra torí sùúrù ló ṣe ohun gbogbo sùúrù ó sì òkúta tó lè báyìí ó sì jìnnà
kò sí bọ́kùnrin yẹn ṣe lè lọ ọkàn òun le tó pẹ̀lú sùúrù àbórí. Why does everything have to be centered on women? Why women? Everything women. Kí ló dé? ìjọ wo la jọ ń jẹun tó bójẹ sí mi lẹ́nu láti. Ọjọ́ wo ni wọ́n bù sí mi lẹ́nu jàre màá. ìjọ ṣe wọ́n ń dúró dè mí kí wọ́n tó bu tiẹ̀ ni. Èmi tẹ́lẹ̀ ti máa ń wẹ̀ báyìí wá bá mi ní bathroom wá bá mi àjọ máa wẹ̀ wẹ̀ yẹn. ìgbẹ́ni tó o bá wọ bathroom sí wọn máa wọlé o mo ń yàgbẹ́ lọ́wọ́ o but in those days ó ń wù mí gan kí n wọlé. Ìwọ ló plan photoshoot nígbà tí máa ń ṣe dáadáa o ṣe private after photoshoot o ìjọ wo ló plan photoshoot last. Gbàtẹ́ mi plan photoshoot kí ni wọ́n ṣe. tẹ́lẹ̀ tí wọn náà bá wà níbi iṣẹ́ tó bá dé owó ẹ̀ máa kún wa níbi mo bẹ́ẹ̀ ra boxer bọ̀ undies wọ́n mo bẹ́ẹ̀ ra iná yìí o rà kankan mọ́. Ọjọ́ wo ni mo ti wà ní kitchen tó ti wá sáré lónìí tó sáré grab mi látẹ̀yìn ọjọ́ wo ló ti ṣe. ọwọ́ mi ò ká ẹ mọ́ ni ọwọ́ ẹ ò ká mi. ìgbà yẹn bó ṣe wà rí ní ìsìn bó ṣe wà rí. ọba expand ọwọ́ yẹn náà wà á tún ṣe báyìí náà ni ṣebí wọn náà lórí mọ̀ nígbà tí mo wà báyìí èmi náà dẹ̀ tún ti dà báyìí sí ilé náà mo kúrò ètò àmì òkúrò ń bẹ̀ then be happy that you have it you love me the way I am now. lẹ́tọ̀ yìí ó jẹ́ pé ó níbì kan tí wọ́n ti fi iná ọ̀fẹ́ wọn lẹ̀ sí tó fi jẹ́ kó tutù sòfíà ó ní dẹ́sìrì pé kán padà síbẹ̀ kán lọ wá ohun tí wọ́n jọ ríra wọn nígbà tó ti ń ṣe boyfriend girlfriend kán wára wọn pé kán fi ríra wọn so that wọ́n á lè reignite ìfẹ́ yẹn nǹkan tó bá ríra tó ń rí lára wọn gbà yẹn wọ́n á tún padà rí so that wọ́n á lè fi jọ mọ ìfẹ́ wọn á lè gbòòrò sí dáadáa. What I'm saying is, if there's no spark in marriage, there's no spark rather, maybe the spark has gone down. Obìnrin ló mọ bó ṣe máa package, wàá arrange, wàá book. Owó ṣe book ticket Dubai, bóyá mi ní tẹ̀lé ẹ. Ìwọ ṣe book èmi náà tẹ̀lé. A máa plan trip by 3 days a máa lọ. Mo busy. Àwọn restaurant tó wà níbi Lekki tó wà ní Badagry bẹ́ẹ̀ yẹn sì. Duni jẹ́ ká lọ ṣe 3 days so gbogbo àwọn yẹn ò sí bẹ́ẹ̀. Kò sí bẹ́ẹ̀ mo busy. Èmi náà busy now. Èmi náà busy mo ń take care àwọn ọmọ. Mo busy mo ń tún lé ṣe. Mo busy mo ń take care business. I'm busy taking care of you. Oh, take care of me. Taking care of you. Take care of me. But what do I get in return? Nothing. Tó bá jókòó sí kiri kó máa tẹ fóònù wàá máa wo football match. Ìwọ gan a máa wà lórí bẹ́ẹ̀dì mẹ́yìn wá busy. Bó sọ̀rọ̀ Ìyábọ̀ Òjó àti Kejì Blessing wàá sọ̀rọ̀ ẹ́sà bọ́ọ̀gù àbí kí náà porúkọ ẹ̀ tẹ́ máa sọ tí ó kàn ẹ́ ló ń dá sí. Nígbà tí ẹ wà lórí social media tẹ́mi ń ṣe tèmi ṣebí torí pé gbogbo ẹ wà bọ́ọ̀rì náà mo ṣe wà lórí social media. Ó ń bá ẹ la àwùjọ wà bọ́ọ̀rì mo ṣe ń dá sẹ́kọ̀ọ́ tí ó kàn mí lórí social media. Àwùjọ wa sọ pé mi wo bọ̀ wá ní mò ń wo bọ̀ wá wo kílé kan. wo bọ̀ bó bá wo La Liga wàá máa wo pé England àti Germany play. Bẹ́ẹ̀ náà ní kọ́kọ́ náà ló tó ń ṣe wá. Na love fit to keep marriage o. Love na trust me to keep marriage o. Trust. Gbọ́n mi sí omi ò tó ìwọ ò gbà èmi ò gbọ́ ó ń dá wàhálà sílẹ̀ láàrin ọkọ láya tá bá wọlé ayé ìsìn gbogbo wọn tá mọ̀ tó ti ṣe lọ́kọ láya rí àìmọye wọn èlòmí wọn wà nílé for now tí wàhálà ò sí pẹ̀lú wọn but àwa youth àsìkò tá a wà yá àmọ́ tó dé kí là ń wá tí kò tó wa lọ́rùn àìní àmójú kúrò jẹ́ ká mọ nǹkan tá à ń ṣe. Kán padà sí ìfẹ́ àkọ́kọ́ nígbà tí wọ́n kọ́ ríra wọn tí wọ́n fi ríra wọn tí wọ́n fi fẹ́ra wọn kán padà síbẹ̀. Ìmọ̀ràn ẹlẹ́kejì ni pé ìyàwó ó gbọ́dọ̀ ní ìtẹríba fún ọkọ náà wọ́n ní fẹ́ aya rẹ̀ gẹ́gẹ́ bí ara rẹ̀ so ìyàwó náà ó ní láti rẹra ìsílẹ̀ fún ọkọ kó máa ṣe déédéé fún ọkọ lákòókò kó máa fún ọkọ lóúnjẹ lákòókò tí ọkọ bá ní gbé bóyá òun need anything ó gbọ́dọ̀ máa support ọkọ in many areas kó assist ọkọ ẹ̀. Na love fit to keep marriage o. Love na trust fit to keep marriage o. Wọ́n wo lórí tẹ̀síṣọ̀ wàá máa wo lórí fóònù ẹ̀ gbogbo matches máa fẹ́ play pátá gbogbo ẹ̀ pátá ní òtítọ́ ẹ̀ sórí fóònù. Are you paying me back? I'm paying you back. We are paying each other. You see, èmi ń ṣe tèmi. We are paying each other. I was doing whatever you said I'm doing innocently as a man, a normal man. Love na trust fit to keep marriage o. Trust àti gbọ́ra yé ló ti bẹ́tà. Ọwọ́ ìyàwó ni ó pọ̀ sí o gbogbo ẹ̀ sùúrù ni ìyàwó gbọ́dọ̀ ní sùúrù fún ọkọ ẹ̀ àti pé respect ó gbọ́dọ̀ ní ìtẹríba fún ọkọ ẹ̀ tí gbogbo ẹ̀ tó fi lè ṣe rẹ́gí àmọ́ tèmi fún
àwọn couple tó wà níta nsìn ni pé kí wọ́n ṣe sùúrù especially obìnrin. Ọkùnrin náà ní tiẹ̀ lọ́wọ́ o, ṣùgbọ́n tí èèyàn bá ṣe sùúrù fún ọkọ ẹ̀ ó ní ohun gbogbo gẹ́gẹ́ bí àwọn àgbàlagbà ṣe bá ń sọ, ṣùgbọ́n ìyàwó gangan ló níṣẹ́ láti ṣe jù níbẹ̀. Sùúrù wọ́n ní kò kí ń tó ju pé kò kí ń pọ̀ jù, bọ̀ àmọ̀ràn tèmi fún àwọn couples pé kó ṣà ní sùúrù máa ń ṣe òkúta jìnnà ni o. lẹ́tọ̀ yìí yóò but you won't pay me back. wàhálà innocently lèmi náà ṣe tèmi. innocently ni ọmọ kan tó bá wà kéwòn tó bá wà lórí social media tó bá wà lórí kíní bẹ́ẹ̀ yẹn ó máa gbàgbéra síbẹ̀ ni wàá kàn máa tẹ fóònù ẹ̀ wàá máa tẹ fóònù ẹ ni innocently ni my dear. mi ìrántí ijọ́ tó sọ pé kájọ lọ swim rí gone are those days Gone are tó bá wọ kíní tàn wéyìí tí n bá swim gan mi ìrántí pé inú omi ni mo wà ìgbọ́n ń sìn irọ́ ni. no mo rò pa ti wà báyìí ń sìn. báwo la ṣe wà òun náà mú sọ òun náà dẹ̀ sún nìyẹn ó bá ẹ lọ ìyẹn náà ló ń ṣe yìí ó wá tún ara ẹ ṣe ó wá ní fásitì picture tún ìwà ara ẹ ṣe ló ń rí fásitì. ilé tó bá dùn ìyàwó ló ní tún ìwà ara ẹ ṣe tún ìwà ara ẹ ṣe. ẹrù tẹ́jì lórí ìyàwó gọ́ọ̀sì tí ń jẹ́ kọ́rùn máa ru àwọn obìnrin ilé mọ́. ṣe bẹ́ẹ̀ sọ pé egungun kíní kan lẹ́ni. ọrùn kan ń wo àwa obìnrin ọmọ tó bá da ìyá ẹ̀ ni o ilé tó bá tó obìnrin ni o ìyàwó tó bá ọkọ tó bá fáìn o ìyàwó ẹ̀ ni o ọmọ tó bá mọ̀wé ní skul o ìyá ẹ̀ ni kí ló dé ẹ fẹ́ pa àwa obìnrin kí la gbé lọ́wọ́ yín gan kí lẹ́yìn ọkùnrin fẹ́ ṣe. can you imagine. nice shot. ẹ wà òkè. àìpàdé ọ̀rọ̀ wa o. ìwọ àti ta ni. àìpàdé ọ̀rọ̀ wa o. wà wà òkè. ní gbogbo ọ̀nà ẹ tọ́jú àwọn ọmọ mi mọ̀ bẹ́ẹ̀ wá o. àwọn níyà wa ṣe báwọn níyà wa ṣó ti gbọ́. situation tí èèyàn ní graduate ní ìgbéyàwó and whatever thing tí èèyàn bá ń ṣe nínú ìgbéyàwó èèyàn gbọ́dọ̀ ṣe pẹ̀lú ọpọlọ pẹ̀lú orí tó pé èèyàn gbọ́dọ̀ fi ṣe ìtorí ìdí ni pé kò sí ni different background láti jọ grow ọkọ grow láyé ọ̀tọ̀ ìyàwó náà dàgbà láyé ọ̀tọ̀ ẹ mọ̀ coming together it takes a whole lot of time kọ́ méjèèjì tó lè blend pẹ̀lú ra wọn. ẹ jẹ́ kán wo nǹkan tí wọ́n fi bẹ̀rẹ̀ ìpìlẹ̀ ìfẹ́ wọn torí wọ́n ní tí ìpìlẹ̀ bá bàjẹ́ kí olódodo máa ṣe ṣùgbọ́n tán bá wo ìpìlẹ̀ tí wọ́n fi bẹ̀rẹ̀ ìfẹ́ wọn tán bá tún padà síbẹ̀ àdé pé tí ó bá ti di wípé ìyàwó àti ọkọ wà tó bá ti di wípé ọmọ méjì mẹ́ta ti ń ṣẹlẹ̀ láàrin wọn tí wọ́n bá ní ìfura dáadáa á rí i pé ìfẹ́ wọn ó máa tutù bọ́ tí wọ́n bá ti padà síbi nǹkan tí wọ́n fi gbé ìfẹ́ wọn dìde tán bá padà síbẹ̀ ẹ rí i pé ìfẹ́ yẹn máa padà. ṣe rí nínú márèjì ńgbà míì a máa wá ẹ̀bi síra wa lọ́rùn ọkùnrin ló jẹ̀bi obìnrin ló jẹ̀bi ìgbéyàwó yóò ti ẹ̀ dùn mọ́ ó ní àwọn kọ̀ọ̀kan tó yẹ pé à ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ tá a fi ń ra wa the first day tí dáàdì àti mọ́mí pàdé ó ní nǹkan tó jọ rí lára ara wọn tó jọ wù wọ́n so kó tó di pé wọ́n wá débi pé à ń gbéra wa sílé nǹkan kan wà ń bẹ̀ ni so tí marriage bá ti ń di pé ó ń di ọdún 5 ọdún 4 àmì ọdún 6 ó ti ń lọ bí ọdún 10 kò wá fẹ́ sí pé ìgbéyàwó ò dùn mọ́ ó ní nǹkan kan tó ti ń lack nìyẹn so you can re-evaluate the marriage you can flashback and sí pé kí ni nǹkan tá à ń ṣe tá à ṣe mọ́ kí ni nǹkan tó máa make àwa méjì happy tí ò make wa happy mọ́ you can go back to the drawing table and fix it ẹ̀yin méjì máa jọ jókòó ẹjọ́ máa sọ ni instead of pé o kò bá mi sọ̀rọ̀ èmi náà ò ní bá a sọ̀rọ̀ kò jẹun mi èmi náà ò ní dáná oúnjẹ mọ́ kò fọwọ́ kàn mí tó bá ti bèrè ìtàn tó bá ti bèrè tó ẹni tó ti wá bèrè mí náà sọ pé no mi ò ṣe nítorí pé ó ti pẹ́ tó ti fọwọ́ kàn mí by doing that ó mì pé àwa gangan fúnra wa à fẹ́ kí marriage yẹn kó dùn when you notice pé your husband is not acting the way he should mean as a wife you can call him pé my dear àmì kí ló ń ṣẹlẹ̀ marriage yìí ṣé kọ̀ọ̀kan ti ń ṣẹlẹ̀ ni àmì ṣé a sì lè tún ṣe jẹ́ ká jọ jókòó jẹ́ ká jọ rò jẹ́ ká jọ fà àìmọye ìdílé bẹ̀rẹ̀ tó yẹ pọ́n ti wò pé kò sí spark mọ́ oníkálùkù ti ń gbọ́ tọ̀tọ̀ ọkọ ti wò pé ìyàwó òun kò ṣe bó ṣe ṣe mọ́ ó ti lọ yún àlè ń ta ìyàwó náà ti wò pọ́kọ ò nífẹ̀ẹ́ òun jẹ́ kí n kúkú fèsì àwọn ọmọ mi come on who says if you cannot be 30 years in marriage and still be happy does it have to be ọmọ tó rí ọmọ mi mo ṣe jókòó táwọn ọmọ bá ti ń dàgbà màmá lọ ṣe grandma bì kan àìmọye àwọn mi tí ò kì í fẹ́ máa lọ bá ọmọ wọn tọ́ ọmọ nítorí pọ́sí wọn kọ́kọ́ àwọn wà ní tó make àwọn happy táwọn bá lọ bá ọmọ wọn kan tọ́ ọmọ àwọn fẹ́ lọ ṣiṣẹ́ bẹ́ẹ̀ wọ́n jẹ́ kí n jókòó tọkọ mi
mi fẹ́ wà láyé máa lọ tọ́jú àwọn ọmọ yín mo rí àwọn grandma bẹ́ẹ̀ dáadáa wọn lọ bá wọn mọ tọmọ wọn kàn lọ bá ti lọ kí wọn kú ewu ọmọ ọjọ́ kìíní ọjọ́ kejì ọjọ́ kẹta wọn ti gbé báàgì wọn ti palẹ̀ wọn lọ lé nìyẹn cause ọkọ wọn wà lé that makes them happy so tí marriage bá ti ń di pé àgbọ̀ra wa ẹ pera yín jókòó as lọ́kọláya kẹ bára yín sọ kò sí perfection bí kankan o but we can make it work that's why we're here. tí obìnrin ò bá ta sí ọkọ ẹ̀ ọkọ náà ò lè ta sí tí mo sọ lélẹ́yìí o tó bá ti ń ṣe tó bá ti sọ ẹ̀ di Gaddafi inú ilé àwa gan máa sọ ọ́ di Van Dam if you don't come to me I'm not gonna come to you bí ọ̀rọ̀ ayé ṣe rí nìyẹn you see a máa wà lórí bẹ́ẹ̀dì mo máa tẹ fóònù èmi náà á tẹ fóònù àwa dáínì à ń jẹun òun tẹ fóònù èmi náà á tẹ fóònù bó ń wo Instagram èmi náà máa wo TV obìnrin ò bá ti ráyè mi èmi náà ráyè obìnrin get mi jẹ́ kó obìnrin kan máa wá sọ mí di kinní kan yeah ọwọ́ tóbìnrin bá gbé wá la máa gbé pàdé ẹ̀ tóbìnrin bá dẹ̀ yọ̀mọ́ wa tẹ́lẹ̀ tí ó yọ̀mọ́ wa mọ́ àwa náà wà alright kó ní kálukú tún wa rẹ̀ ṣe ni but èmi àsọkọ obìnrin mi gbọ́dọ̀ máa yọ̀mọ́ mi yes tí ó bá tiẹ̀ sífẹ̀ẹ́ mọ́ obìnrin ló máa ń wá ìfẹ́ jáde nínú ìgbéyàwó ọkùnrin ò ráyè kinní obìnrin láwọ̀ àwọn dádì wa ó máa pẹ́ tán ti yọ̀mọ́ wa kẹ̀ ẹ́ yọ̀mọ́ dádì àbíbí ò rẹ́rìn sí mi wà rẹ́rìn sí mi àbíbí òun jáde ní àbáfà obìnrin ló máa ń fọwọ́ gbé ọkọ lẹ́kẹ̀ẹ́ kò fọ́ bá fọ́ gbé mi lẹ́kẹ̀ẹ́ máa gbẹ́kẹ́ mi dúró get ṣùgbọ́n kí n máa wá yọ̀ ẹ̀yin yọ̀ ọmọ ọkùnrin I don't get the time so if you think you want to play with me bọ́bìnrin bá ti sọ̀rọ̀ ẹ̀ di pé gbogbo gbà busy ìgbà mi á wà lórí fóònù àwọn ọ̀rẹ́ rẹ̀ máa bá sọ̀rọ̀ bí o sọ business á sọ kọ́ mi náà adé obìnrin kò ní wá fún mi lápá tension èmi náà á tẹ fóònù ojú bẹ́ẹ̀ lọ ní kò lè ṣe mí lè ṣe jàre èmi nìyẹn o àwọn ìtàn wọn ní ìfẹ́ kan sínú marriage mọ̀ nígbà tẹ̀yìn obìnrin gbọ́ ẹ̀fà ìfẹ́lẹ̀ tẹ fóònù ẹ̀ wá. bí mo bá jí lówùúrọ̀ kùtùkùtù máa dorí mi mú wa mo ṣoríire o bí mo bá jí lówùúrọ̀ kùtùkùtù máa yà gbọ́kọ̀ mi mú yéyé. mo ṣoríire o ẹlẹ́dàá mi mo dúpẹ́ o. bí mo bá jí lówùúrọ̀ o máa yà gbáyà mi òye. mo ṣoríire o ẹlẹ́dàá mi mo dúpẹ́ o. bí mo bá jí lówùúrọ̀ o I go hold my husband mo ṣoríire o ẹlẹ́dàá mi mo dúpẹ́ o. bí mo bá jí lówùúrọ̀ o I go hold my wife o mo ṣoríire o ẹlẹ́dàá mi mo dúpẹ́ o. bàbá mo dúpẹ́ o bàbá mo dúpẹ́ o bàbá mo dúpẹ́ o ọkọ rere tó fún mi o bàbá mo dúpẹ́ o fáyà rere tó fún mi o bàbá mo dúpẹ́ o bàbá mo dúpẹ́ o bàbá mo dúpẹ́ bàbá mo dúpẹ́ o mo ṣoríire mo ṣoríire mo ṣoríire mr kò gbére pé ṣoríire you will find a wife find a good thing mo ṣoríire ní olólùfẹ́ mi ìyàwó mi o I love you torí tọrùn mi ò fi ṣeré ní mi ṣì kẹ́. ẹ̀yin ọkọ tẹ́ ẹ rò pé ìyàwó yín dandan ni kí wọ́n máa fi spark sínú marriage yín tàbí àwọn ló yẹ kó máa ginger swag yín àbí swagger ìkànnì méjèèjì ẹ̀ ń tọ́ra yín ni o ìgbéyàwó ọkọ àti aya ni wọ́n pè wọ́n sọ pé ìgbéyàwó ọkọ àbí ìgbéyàwó aya tẹ́ ẹ bá ṣe rí wípé gbogbo ẹ̀ ti ń tutù iṣẹ́ ọkọ náà ni pé láti gbìyànjú láti rí wípé àwọn iyọ̀ tó ti kù nú ọbẹ̀ yẹn já máa fi sí ọkọ mi ìgbà tẹ́ fẹ́yàwó yín láàárọ̀ kùtùkùtù àfi nwáì lọ́sàn-án nwáì alẹ́ nwáì ìgbà tó wá dìgbà kan kò tiẹ̀ mú nǹkan kan dé ẹ máa lejú dé ẹ tún máa lejú lọ láàárọ̀ àwọn dáàdi àtọ̀tẹ̀ pé ẹ máa wọ̀ dán ẹlòmíì tó bá ti wọ yàrá
tó bá ti ṣe tán báyìí tó bá ti lè bọ́yàwó ó tán nìyẹn ẹlòmíì ò tiẹ̀ ń bọ́yàwó ẹ̀ ṣeré mu àbọ̀ kí ni gbogbo pálapàla yẹn tí ìgbéyàwó bá ti ń tutù ẹ jẹ́ àgbìyànjú gẹ́gẹ́ bí ọkọ èmi sọ fáwọn ọkọ ní o ẹ jẹ́ àwa bá a ṣe máa ṣe tó máa dùn ẹ tí ẹ gbéyàwó yín jáde ẹ fa àwọn ọmọ sílẹ̀ ńlé àbí kẹ́ kó wọn sọ́dọ̀ àwọn ọ̀rẹ́ yín ẹ gbé wọn jáde ẹ gbé mọ́mì jáde ẹlòmíì ò ti pẹ́ tó ti gbéyàwó ẹ̀ ń di pé kí ni ìtúre ẹ díẹ̀ ṣàwọn eré ipá yẹn àwọn ìyàwó wa sì fẹ́ ẹlòmíì ò mọ bó ṣe ń ṣe kán ṣe báyìí bátìrì mi ti charge àwọn eré ipá yẹn á ní ìdí ẹ̀ bẹ́ẹ̀ pọkọ̀ mí pé dáàdì jẹ́ ká play lódò wá ní kí ni pàlàpàlà yẹn tí mo owó ni mò ń wá àwọn nǹkan kéékèèké yẹn ó máa ń jẹ́ kí ìgbéyàwó sì máa dùn ẹlòmíì ìgbéyàwó wọn àdéjọ 50-60 bẹ́ẹ̀ sì ń lọ ẹlòmíì àkọ́kọ́ wọlé ọkọ̀ akọ̀sọkọ̀ ẹ̀ ń gbà kan pàà ìwọ àṣewọ̀ náà rè ó máa ti ń wọnú gbọ́n ẹni funfun máa ti wà ń bẹ̀ òun náà sọ́kè ló ń ṣe ẹ́ ṣé bí mo ṣe fẹ́ wọ̀ náà rè it's just fun gbogbo fàájì yẹn ti yọ kù ọkọ mi tí ó ti sọ marriage ẹ̀ ó ti sọ́dọ̀ fisher ó ti sọ di mr báyìí ẹ̀ kaná ẹ̀ má ṣe bẹ́ẹ̀ ẹ jẹ́ kí ló ṣẹlẹ̀ ikọ́ sì wù ẹ̀ ọ̀rọ̀ mi ló ń pa ẹlẹ́rìí. ní kí ẹlòmíì gba ọkọ ẹ̀ lórí pa. kí ló dé. tóbìnrin mi bá tra ẹ. ìyẹn túmọ̀ sí wípé ọ̀rẹ́ ẹ̀ kọ́ ló fẹ́. ìgbájú nìyẹn. kù sí kí ló fàgbájú dé tó bá fún parí òun náà ṣe báyìí. sí tìǹbà eré ni. ṣé ẹ rẹ́yìn mọ́mí àti dáàdì marriage ẹ like wọ́n ṣe máa ń sọ wọ́n ní institution ni a lè kàwé yẹn tán we learn every day and that is why Mr. and Mrs. Kogberegbe is here. Yes o. So àwọn little things tó jẹ́ pé a máa ń ṣe nígbà tá a ṣe fẹ́ra wa or when we were even cutting tó jẹ́ pé a fẹ́ lọ wo cinema a fẹ́ lọ beach a fẹ́ lọ this a fẹ́ lọ that tí marriage bá ti wá dé tọ́ wa pé dádì dami ọjọ́ ìlẹ̀ fẹ́ gbé mi jáde gbé ẹ jáde ó jẹ́ káwọn bá ṣe fẹ́ ọmọ mà ti pé méjì gbóná fẹ́ gbé ẹ lọ ó jẹ́ káwọn bá ṣe fẹ́ lọ wá owó wo mi ò ráyè gbogbo jáde yẹn o meanwhile ẹ ti fi tọ́ wa lẹ́nu wa ti wà use mọ́ a fẹ́ jáde òkè àkànṣe tún fẹ́ jọ lọ sí Ìbàdàn fẹ́ lọ jẹ ẹja tútù àṣìfẹ́ jọ lọ sí Ìbàdàn fẹ́ lọ jọ ikú ọbì èyí lẹ́ fi tọ́ wa lẹ́nu wo tẹ́yìn bá gbé wa jáde tàlẹ́ fẹ́ kó gbé wa jáde but ẹ ti stop ẹ gbé wa jáde mọ́ náà àwa máa wá dókòó sàwá di mọ́ mi nílé má wọ́n di tí wọ́n ti bọ̀ láti fi ṣe máa bẹ́ẹ̀ rà á bọ̀ má bá mi rà á bọ̀ náà I want to go there mo fẹ́ lọ jókòó mo fẹ́ jẹ́ ń bẹ̀ mo fẹ́ ní fun ok mo sì fẹ́ lọ wo cinema mo sì fẹ́ jáde mo sì fẹ́ lọ beach take me out ẹ má sọ mí di màmá lé sọ àwọn nǹkan kéékèèké yẹn I need láti fi spark marriage wa ó yẹ ká tó ignite ẹ padà kò ṣe kọ́ tó yẹ pé ó gbọ́dọ̀ máa dọ̀ ẹ bá sì rí pósí tí ń fẹ́ máa mú à ń lọ vigil à ń lọ church all the time mommy let's go on vacation ẹ gbé wọn jáde kó tó mú marriage kó tó sọ di kẹ́ tó sọ wọn darúgbó let me put it that way ẹ̀yin mọ́mí àti ẹ̀jọ̀ tẹ́ bá lè pé dádì ò sọ̀rọ̀ ẹ̀yin náà sọ̀rọ̀ ẹ sọ nǹkan tẹ́ ẹ fẹ́ fún ọ sometimes wọ́n máa ń gbàgbé a dẹ̀ ní láti máa rán wọn létí pé ẹ̀yin lẹ fi tọ́ wa lẹ́nu wò àbí báyẹn. ẹnu ẹ dùn. gotcha. lẹ́tọ̀ yìí yóò ara lé o ara lé o èrò ọ̀nà ẹ wá wo ètò tá ń sọ ètò yìí ó kọ́ ni lọ́gbọ́n ó kọ́ ni lóye ẹ jẹ́ ká jọ gbọ́ ẹ jẹ́ ká jọ wò ó ìwọ ìyàwó gbọ́rọ̀ sọ́kọ lẹ́nu Kogberegbe lètò ètò yìí o ara lè o ìyàwó mo bá lọ́rọ̀ ìyàwó tọ́jú ọkọ gbọ́rọ̀ sọ́kọ lẹ́nu o má gbọ́ tẹ́lẹ́gàn o ìwọ ìyàwó má mọ̀jú sọ́kọ má sọ pé o bá kọ́ ní tìyẹ́ ṣe jẹun aya wa òrékelẹ̀ wa ìyàwó má má ṣe bẹ́ẹ̀ o ìwọ ọkọ ṣe dáadáa báwọn bàbá wa ṣe nígbà yẹn ò gọ́gọ́ ni wọ́n tọ́jú aya lásìkò wọ́n fàyà lóúnjẹ lásìkò wọ́n fàyà ní tibí lásìkò wọ́n ṣe déédéé ní gbogbo ọ̀nà ẹ tọ́jú àwọn ọmọ mi mọ̀ bẹ́ẹ̀ wá o àwọn níyà wa ṣe báwọn níyà wa ṣó ti gbọ́.